Hello. Ẹ̀yin èèyàn mi o, a kú bójú ọjọ́ ṣe rí o, a kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́ níbikíbi tẹ́ ti ń gbọ́ wa. Bẹ́ẹ̀ ni, àtàsìkò tẹ wà nígbà yẹn. Ẹ ṣé o, nǹkan tí mo mú wá báyìí ni pé ó ní nǹkan tí wọ́n ń pè ní gẹ́gẹ́ bí ìrírí àti gẹ́gẹ́ bí bó ṣe ń lọ ní ààfin Kábíyèsí Ọjájá. Ó jẹ́ nǹkan tí ó ń yani lẹ́nu jọjọ. Ó dẹ̀ jẹ́ nǹkan tó dàbí pé nǹkan tó ń ṣẹlẹ̀ pé kò ṣẹlẹ̀ rí àbí a gbọ́ rí àbí kò sí nínú ìwé ìtàn rí. Pàápàá jùlọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ta ti wà láyé yìí. Àwọn nǹkan tó jọjú tó jẹ́ pé ó yàtọ̀ gedegbe sí nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin Kábíyèsí wa Ọjájá. Pàápàá jùlọ Ashley, ìyẹn tó ń pè ní Ebony, tó wà nínú àwọn tí Kábíyèsí tó fi fọ́ọ̀sì lọ wọ ààfin Ọjájá. Wọ́n fi fọ́ọ̀sì wọbẹ̀ àti Mariam. Tẹ́ bá wo history wọn, life history wọn, ó sòdọ̀tí, ó wà rough. Kò bá ìlànà Ọlọ́run mu. Even ìlànà èṣù gan kò bá mu. Wọ́n kàn wá pé wọ́n fẹ́ ba ayé aláyé jẹ́. Tọ́n dẹ̀ ti gbàgbé pé ayé tiwọn kò ní ìtumọ̀. Tó bá jẹ́ pé wọ́n cherish ìgbésí ayé wọn, wọ́n cherish bọ́n ṣe wà láyé yìí. Tó bá jẹ́ pé wọ́n cherish àwọn ọmọ tán bí. Wọn ò dẹ̀ cherish ọkọ tí Ọlọ́run fún wọn ní láàárọ̀ kùtùkùtù ọjọ́ ayé wọn. Wọn ò dẹ̀ cherish ìlọsíwájú ayé wọn. Wọn ò tiẹ̀ wo gbogbo àwọn bí Ọlọ́run ṣe dá ilé ayé yìí pé lẹ́yìn ayé yìí ibì kan náà tún wà o tí èèyàn tún lè yọjú sí o. But wọ́n rò pé bóyá lẹ́yìn ayé yìí náà ni gbogbo ẹ̀ parí sí, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé wọ́n ń ka Quran àbí kán tó ka ìwé mímọ́, torí èyí táwa mọ̀ òun làwa ń sọ. Bẹ́ẹ̀ náà ló tún máa wà nínú Quran. Even gan ìrírí ayé tó wà nínú ìṣẹ̀ṣe ní láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Tọ́n bá wòye dáadáa, torí ayé yìí ìkan náà ni. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe kọ́ wa. Ó ní àtètèkọ́ṣe ni Ọlọ́run dá ọ̀run òun ayé. Ó ní ayé wà ní jújù o. Ó ní ọ̀rọ̀ dẹ̀ ti wà látètèkọ́ṣe yẹn náà. Pé ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run dẹ̀ sì ni ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ lẹ́yìn Ọlọ́run, mi ò rò pé a tún ní nǹkan míì mọ́ tó tún jẹ́ Ọlọ́run. Àfi bí Sátánì ṣe ń bá Ọlọ́run wa compete, tó ń bá Ọlọ́run compete tí ò dẹ̀ yẹ kí ó rí bẹ́ẹ̀ torí àwọn ìwà ìgbéraga, àwọn ìwà àìní ìbọ̀wọ̀ fún ẹni tó jù ni lọ. Ẹ má jẹ́ ká gbópo lọlé olóró nípa nǹkan tó jọ wá lójú tá à ń rí nínú ààfin Ọjájá. Ta dẹ̀ ń gbọ́, èyí tá à ń gbọ́ ló pọ̀ ju èyí tá a rí lọ. Àfi ìwọ̀nba èyí tó bá kàn show fún wa ní íńtánẹ́ẹ̀tì tá à ń rí. Èyí tá à ń rí ní íńtánẹ́ẹ̀tì nínú fíìmù yẹn. Bẹ́ẹ̀ ni o, àwọn ará àìbọ̀wọ̀ fágbà, àwọn ará àìbọ̀wọ̀ fún Ọlọ́run tó dá ni. Wọ́n lẹ́ni tó jù ni lọ, ó lè jùyàn nù. Of which tí Kábíyèsí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí fún àwọn olórí ìkà. Àwọn olórí tó jẹ́ pé wọn ò tiẹ̀ náání Kábíyèsí. Òun ló dẹ̀ pè wọ́n. Pípè tó pè wọ́n mistake dẹ̀ ni. Kò yẹ kó pè wọ́n ní ìpè èyí tó pè wọ́n sí ààfin bẹ́ẹ̀ yẹn. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí Ashley ṣe. Torí tí Ashley gangan ni mo tiẹ̀ fi ìtorí ẹ̀ wá. Tolúkálùkù wọn a lè máa sọ o. But tí mò ń sọ yìí ó dá lórí Ashley. Ashley pẹ̀lú bó ṣe wà yẹn.
kò bọ̀wọ̀ fún kábíyèsí, kò bọ̀wọ̀ fún Ọlọ́run, kò bọ̀wọ̀ fún àgbà ẹ̀, kò dẹ̀ mọ̀ pé ẹni tí a bá lábà òun ni bàbá. Ó mọ̀ ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá, lórí Bíbélì sọ fún wa pé ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá kò ní ìdáríjì o. Tó ti mọ̀ pé kíní yìí nǹkan tí ò dáa ni, wàá dẹ̀ tọwọ́ bọ̀. Báwo lọ́lọ́run ṣe fẹ́ dáríjì? Tó bá ṣe mistake tó dẹ̀ rí ìpalára ń bẹ, ta ló fẹ́ lọ sábà nígbà tán ti kìlọ̀ fún ẹ? Ẹ̀yin èèyàn mi, Ashley ni o. Pẹ̀lú gbogbo ìwà tí Ashley ń ṣe tó ń hù, èmi ń pè sákìyèsí pé kó ṣọ́ra. Ashley kó ṣọ́ra torí ilẹ̀ ń yọ̀. Gbogbo bó ṣe ń hùwà, bó ṣe ń ṣe tó sọ pé ó máa pa, tó bá pa wàá bù lẹ́sẹ̀ torí owú jíjẹ yìí. Sími ẹ̀dọ̀ náà, rántí pé ọ̀la ń bọ̀ wá tí gbogbo a máa jíyìn iṣẹ́ ọwọ́ wa fún ẹni tó bá gba Ọlọ́run gbọ́ o. Ṣùgbọ́n ẹni tí ò bá gbà á gbọ́, Ọlọ́run má jẹ́ kó pòfo, Ọlọ́run má jẹ́ kó ṣìṣe, Ọlọ́run má jẹ́ kó pasán. Wọ́n ní kìràkìtà ò dọlà, ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan. Àlùbáríkà lójú. Ó yẹ kí ìwà Ashley kó sinmi ẹ̀dọ̀. Wọ́n lẹ́ni tó jùyàn lọ ó lè jùyàn nù. Olórí Naomi ti jù ẹ́ lọ fíò. Ẹ gbàgbé èjì, nọ́mbà ní èjì. Ká gbàgbé pé at least ó kò tó mi lọ́jọ́ orí, ó kéré sí mi. Yéèyàn la fẹ́ jẹ àbí ìyẹn ló máa gbé wa dé ìjọba ọ̀run. Nǹkan téèyàn bá ti ṣe sílẹ̀, òun ni Ọlọ́run ń wò. Nǹkan téèyàn bá fẹ́ dà tó dà, gbogbo nǹkan téèyàn ní ọkàn láti ṣe àti láti tẹ̀síwájú, gbogbo ẹ̀ lọ́lọ́run rí o, òun náà lọ́lọ́run wò. Tó bá ṣe rere gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ fún wa, ó ní rere á bá onírere. Ìkà á dẹ̀ bá oníkà, ẹni tó ń ṣe búburú. Ashley, wọ́n lọ jowú. Ó tún pẹ̀lú bí wọ́n tún ṣe gbogbo nǹkan tún ti ṣe wà sẹ́lẹ̀ńkẹ́jọ, tán ti settle everything nípa ti Naomi. Kábíyèsí níṣẹ́ ìyàwó àkọ́fẹ́ òun lélẹ́yìí, ìyàwó òun ni kí gbogbo yín tó wọlé. Gbogbo ẹ̀yin tó wọlé yìí ni kábíyèsí sọ pé ìyàwó òun ni. Ó dẹ̀ ti mọ̀ gbogbo ló fi sọ pé Naomi ìyàwó òun. Gbogbo ẹ̀yin torí gbogbo ẹ̀yin tẹ́ wọlé lẹ́yìn Naomi. Tí kábíyèsí dẹ̀ rí pé Ọlọ́run mọ̀ ní tilẹ̀ ń tọ Ọlọ́run pé kò sí nǹkan tí Naomi ṣe fún. Naomi ò ṣèkà fún rí. Naomi ò plan búburú fún rí. Naomi ò ṣe nǹkan tí ó fi ti dé pé ó dùn kábíyèsí ló fi sá kúrò láàfin. Kábíyèsí ló wá gbogbo ọ̀nàkọ́nà tí ọmọ yẹn fi sá kúrò. Nítorí kábíyèsí ló ṣẹ̀ Naomi, kì í ṣe Naomi ló ṣẹ̀ kábíyèsí. Bẹ́ẹ̀ tí mo mọ̀ pé títorí ẹ̀yin túláàsì olórí tí kábíyèsí lọ rí létà òun ló kábíyèsí fi ṣẹ̀ Naomi. Torí tá kábíyèsí tó wáyé pé ó gbójú bẹ́ẹ̀ kì í ṣẹjọ́ ẹ̀. Nature ni. Ọlọ́run kedere, kò sí nǹkan tí ò látúnṣe. Ọlọ́run á tún kábíyèsí ṣe. Lẹ́yìn tó ti bá Naomi ṣe reconcile yìí tó ti dá padà sáàfin, mo mọ̀ pé kábíyèsí bó ṣe wà yìí lágbára Ọlọ́run á jẹ́ kó so ewé agbéjẹ́ mọ́wọ́. Á dín gbogbo àwọn obìnrin womanizer tó wà nínú spirit ẹ̀, Olúwa bá gbàdánù lọ́wọ́ ẹ̀. Á dẹ̀ fi lọ́kàn balẹ̀ torí nǹkan tó lè pa èèyàn lára, tó lè búyàn sínú ìparun, kí Jésù bá ṣẹ́gun ẹ̀ fún wa, kó dẹ̀ ṣẹ́gun fún kábíyèsí. Mo mọ̀ pé pípadà tí Naomi padà sí ààfin ní ayé kábíyèsí, àtúnṣe ńlá máa wà. Naomi, ó dọwọ́ ẹ̀ torí iṣẹ́ náà sọ pé kó wá ṣe ní ààfin. Wàá gbádùn, ó dẹ̀ ń ṣiṣẹ́ náà, ó dẹ̀ ń ṣẹ́gun. Ọlọ́run á dẹ̀ ràn ẹ́ lọ́wọ́ láti ṣiṣẹ́ náà ní àṣeyege. Ó ní ṣìṣe o. Wàá ṣiṣẹ́ náà bó ti tó àti bó ṣe. Àwọn ogun ọ̀run Ọlọ́run alágbára ẹ̀mí mímọ́, wọ́n á bẹ̀ ṣiṣẹ́ náà ní àṣeyege tí ò ní pa ẹ́ lára. Àdúrà tó máa gbà fún kábíyèsí ni pé kí kábíyèsí, ó pẹ̀lú nǹkan tó máa gbà ó. Kì í ṣe pé òun nìkan torí iṣẹ́ queen, iṣẹ́ gbogbo ìlú ni, iṣẹ́ gbogbo. Àgbà ti dọwọ́ ẹ o, Naomi. Iṣẹ́ ìlú, iṣẹ́ ààfin, iṣẹ́ gbogbo ibikíbi. Ọ̀wọ̀ tí Ọlọ́run ti gbé ògo fún ẹ.
ó ti gbé ògo fún ọ̀lẹ. Bẹ́ẹ̀ ni, yóò dẹ̀ mọ́ ẹ lára, lórí ọmọ ẹ lórí o, ìyanu á ṣẹlẹ̀ o. Ọlọ́run á kún ọwọ́ ẹ láti ṣiṣẹ́ ìyanu yẹn tọ́lọ́run gbé kalẹ̀ fún ẹ. Torí kì í ṣe ipá, kì í ṣe agbára, kì í ṣe iṣẹ́ agbára ẹ lọ́lọ́run fi fún ẹ. Gbogbo àwọn tó kàn ń lépa ẹ láburú, àánú wọn kàn ń ṣe mí ni. Wọ́n ní ṣe ni Ashley lọ sódò, odò tó ti lọ ń gba agbára, ó débẹ̀ ó ló tún fẹ́ ṣe sacrifice pé ìyà jẹ òun, nǹkan tàbí àwọn òun ò ní gbà kán wá gbà òun. Pẹ̀lú gbogbo sacrifice tó ṣe sódò, wọ́n ní kò sí kankan tó ń gbà. Àwọn odò ò gbà á, àwọn agbára omi ò gbà á, àwọn agbára Yemọja wọ́n kọ̀ fún un. Torí tínú ẹ̀, mo máa ń sọ pé Sátánì gan bó ṣe wà yẹn, kò sí ni tó bá gbé rúdurùdu déwájú ẹ̀. Òun gan náà mọ òtítọ́, kò kàn fẹ́ sọ òótọ́ ni. Kó wá gbé rúdurùdu déwájú, ó máa sọ pé kó get out. Ìwọ gan èrú lọ, èmi gan tó jẹ́ pé baba ńlá èrú lòun. Ìwọ fẹ́ wá fi pajá lọ́bọ̀ fún mi. Ó ti mọ̀ ẹ́ pé irọ́ ló fẹ́ wá pa, ó tún máa dá ẹ padà ni. Á tún reject sacrifice tó ń gbé wá síwájú òun Sátánì. Òun ni nǹkan tó ń sọ pé Ashley lọ ṣe, ó lọ gbé sacrifice lọ bá àwọn odò tó ti ń gba agbára. Wọ́n ní àwọn Yemọja, àwọn odò, àwọn àjọ̀nú odò, wọ́n kọ̀, wọ́n lé dànù. Wọ́n lé dànù pé kí ń bọ̀ ló ń bọ̀, ó get out, owú jíjẹ ti pọ̀ jù. Tó bá pé ó wá pé ká wá gbà ẹ́ nínú ọláńlẹ̀ tínú ẹ̀ dẹ̀ mọ́ sí ọmọnìkejì. Tó bá dẹ̀ rí pé èèyàn cheat ẹ lóòótọ́ àti lódodo, wọ́n á gbé ẹ níjà. Tí inú ẹ̀ ò mọ́ sọ́mọnìkejì, wọ́n ní ká wá. Á jẹ́ pé ìwọ náà lọ so ewé àgbéjẹmọ́wọ́. Wọ́n ní wọ́n lé ẹsẹ̀ ò balẹ̀, nínú íńtánẹ́ẹ̀tì la gbọ́. Wọ́n ní wọ́n lé ẹsẹ̀ ò balẹ̀. Wọ́n ní sìn ó ti sọ̀rọ̀ ẹ̀ dolótùtù. Bóyá gbogbo àwọn nǹkan tó ń tọwọ́ bọ̀ ló sọ dolótùtù. Wọ́n ní kò fi gbogbo ara gbádùn ilé ayé ẹ̀ mọ́. Báwo ló ṣe fẹ́ gbádùn? High blood pressure ńkọ́, níbo ló fi yẹn sí? Àbí kéèyàn ní gbogbo stress tí ó lè pààyàn lára. Oríṣiríṣi ló máa ṣe, torí òun ló cause ẹ̀ fún rẹ̀. Ẹ̀yin èèyàn mi, nǹkan tí mo ní kí n sọ fún wa nìyẹn. Kí gbogbo wa ká fi eléyìí ká fi ṣe àríkọ́gbọ́n fún gbogbo ẹ̀dá. Tá bá rí irú àwọn èèyàn tó yìí dàbí Ashley, pé kán lọ jáwọ́. Ẹ̀yin èèyàn mi, ẹ bá wa share, ẹ bá wa like. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún ìfitísí gbogbo àròyé wa, gist wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, ajẹ́njẹ́tán tọ́lọ́run fún wa kò ní díbàjẹ́ nínú ayé wa. Yóò túbọ̀ máa pọ̀ sí i. Ọdún tó ń bọ̀ yìí, ọdún Kérésì tó ń bọ̀ yìí, ayọ̀ àti àlàáfíà la máa fi ṣe tá bá ti tuntun fi rí ọdún tuntun. Pẹ̀lú ọwọ́ agbára ẹ̀jẹ̀ Jésù, tógo bá ń jẹ́ ti Ọlọ́run lókè. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o. Tá bá tún rí èmi tó jẹ́ pé ó tún jẹ mọ́ nǹkan tó lè ṣíyàn létí, màá tún gbé wá síwájú Jésù Olúwa wa. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.